Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ààrẹ Almaroof tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí YouTube mi ẹ bá mi follow and subscribe, same thing lórí Facebook mi, same thing lórí TikTok mi. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ọ̀rọ̀ tí mo mú wálé ní ó gbẹnu tán díẹ̀. Ẹ máa wo show kan tí mo máa send ọmọbìnrin kan ní ìlú Nàìjíríà. Mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ rò ó ni o, nítorí pé tí a bá tètè wọwọ́ ọ̀bàjẹ́ kalẹ̀ ó ti bẹ̀rẹ̀, ibì kan ló ti ń bẹ̀rẹ̀ o. Ìbéèrè mi wá sí gbogbo ọmọ Nàìjíríà ni pé ẹ jọ̀ọ́, ṣé nǹkan tí ọmọbìnrin yìí ń ṣe láti sọ pé òun fẹ́ ní kò ń ṣe kó fẹ́ ó ní ọkọ 5 and still counting. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ààrẹ, àwọn ọ̀pọ̀lọpọ̀ kan máa wà tó jẹ́ pé bóyá ó yẹ kán lọ ṣiṣẹ́ ní Aso Rock àbí kán lọ sọ́dọ̀ bàbá Wọlé Ṣóyínká. Wọ́n ní ọpọlọ tó fi ń gbé ọ̀rọ̀. Wọ́n á ní perspective tèmi, normally opinion tèmi ò lè jọ tiẹ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ ni pé tèmi bá sọ̀rọ̀ kò ń ṣe gbogbo ọ̀rọ̀ tí mo sọ ló correct, kò ń ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n náà sọ ló correct, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọpọlọ sí àwọn tó bá jẹ́ ìkọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn kẹ́ píìkì. Tó bá wá di pé nǹkan tá ààrẹ Almaroof sọ kò correct lọ́dọ̀ títí ẹ, ò nídìí ebú, ẹ máa jẹ́ kórí wa máa pé. Orí ẹlòmíì ò pé pẹ̀lú kọ́mẹ̀ntì tó máa ń filẹ̀. Orí ẹlòmíì ò pé, ẹ má bínú o, mo mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ ẹ tó bá máa fi kọ́mẹ̀ntì lẹ̀ á lè forí pípé sí i. Eléyìí bá àwa méjèèjì wé. Ṣé ẹ̀yin lérò pé ní ilẹ̀ Nàìjíríà wa kò ṣe Yorùbá? Ilẹ̀ Nàìjíríà ṣé àṣà wa náà bóyá mi tún mọ̀ ni ó ti gba pé kí obìnrin máa fẹ́ ọkọ 5 and the federal government wọ́n dẹ̀ ń wò ó náà torí kò sí kinní yẹn nínú law wa. Èmi believe pé gọ́ọ̀mẹ̀ntì ìlú yẹn, gọ́ọ̀nà ìlú yẹn ó yẹ kó ti dìde sí ọ̀rọ̀ yìí pé how come? Dóònà àwọn èèyàn lè ní opinion ti ẹni kó ní ọkọ 5 but mi rò pé ó wà nínú òfin ìlú wa pé obìnrin lè fẹ́ ọkọ 5. Àwọn ọlọ́gbọ́n wá pè mí, àwọn olóye wá pè mí pé ààrẹ kí lẹ rí sọ̀rọ̀ yìí, ẹ gbẹnu sí máìkì. Ìdí nìyẹn tèmi náà fi wá fẹ́ gbẹnu sọ̀rọ̀ yìí pé kí ni nǹkan tí obìnrin yẹn lè rí tó fi jẹ́ kí ọkùnrin 5 máa fẹ́ òun. Èèyàn kan tún sọ fún mi pé ṣé ó ṣùọ̀ pé kò ní máa bá àwọn 5 sùn lẹ́ẹ̀kan náà. Mo ní mi mọ̀. Àwọn kan tún wá sọ pé ṣé kò ń ṣe yí pé obìnrin yìí ń lo àwọn ọmọ yìí fún nǹkan kan míì náà ni. Mo ní mi mọ̀. Wọ́n ní ṣé mi rí pé ọmọdé ni wọ́n. Mo ní mo rí. Ṣé ààrẹ rí pé ọmọdé lọmọbìnrin yẹn náà. Mo ní mo rí. Kí lẹ wá fẹ́ ká ààrẹ sọ ẹ̀jẹ̀ àgbẹnu sí? Ẹjọ́ torí Ọlọ́run, nínú ìwé wo ló wà? Ṣé nínú Bible ni àbí nínú Quran ló ti sọ pé obìnrin náà ọkùnrin 5 lè máa fẹ́ nínú yàrá kan náà, àmì nínú òrùlé kan? Ṣó wà nínú ìwé wípé ọkùnrin 5 ó lè máa fẹ́ obìnrin? And let me tell you this, and if care is not taken, ṣebí tí ẹlẹ́ ti rí yìí sìn ó ti ṣe ó jẹ lọ. Ìlú òyìnbó tá a wà yìí gan àgbọ́rí pé obìnrin máa, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ kan sì dábàá máa sọ̀rọ̀ orí wọn ń pé wọ́n lè ní o ti jáde nígbà mo wá jáde lọ lu òyìnbó, gbogbo lóyìnbó mò ń rìn lọ ni. Ṣé gbogbo nǹkan tó ń lọ lù lèèyàn máa mọ̀ ní bó ti nǹkan tá a bá mọ̀ la máa sọ? How come? Níbo náà ti ṣerú ẹ̀ tí obìnrin kan máa wà tó máa fẹ́ èèyàn 5? Mi ò gbọ́ rí. Tọkùnrin là ń gbọ́, ẹlòmíì lè wò pé ẹ ti ń jowú de, mi ò jowú. Tó bá wù ẹ̀wọ́ náà lọ dán wò. Àmọ́ nǹkan tèmi mọ̀ ni pé n tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Torí tẹ bá wo èjì wọn, even ẹ tó ń pè níyàwó wọn gan, tí bá wò bóyá ló ti pé 30 years. Ẹ wo gbogbo àwọn boys yìí, ẹ dẹ̀ lérò pé nǹkan kan ò wà tó ń fishing. Something is not fishing. Ṣẹ́rò bẹ́ẹ̀ bí èdè àwọn tó máa ń ṣe yẹ̀yẹ́. Ẹ fi pé kíní kò fishing ní under kọ́mọbìnrin yìí fẹ́ ọkùnrin 5. Ọ̀rẹ́ mi kan wá pè mí, torí àwọn èèyàn ló pè mí sákèésí kíní ẹ pé kí n sọ lé. Ó ní perspective tòun, òun wò pé ọmọbìnrin yẹn láìkí okó dídó, ẹjẹ̀ ń lórọ̀, bọ̀ o kò fẹ́ máa ṣe ṣìnà káàkiri. Olófin ní ọkọ 5.
èmi wá dá lóhùn pé tí ọmọbìnrin yìí ò bá ọmọkùnrin yìí àmì tí ọmọbìnrin yìí ò bá ní owó lọ́wọ́ báwo ló fẹ́ take care ọkùnrin márùn gbogbo ọmọ sí wa ń lọ ó yá tó bá wá decide pé òun ò fẹ́ wọn mọ́ ẹjọ́ kí ló máa ṣẹlẹ̀ tó ti lólé ayé wọn tán and according to kọ́tọ́ sọ wọ́n ní owó wà lọ́wọ́ ọmọbìnrin yìí ní èjì ẹ̀ tó bá wá ní owó yìí tó tún wá worst ni pé níbi tí orí àwọn ọmọ yẹn ò ti pé ẹni tó bá gbọ́ èdè mi ẹ bá mi translate ẹ̀ ní language wọn ní ìlú yẹn mi mọ ìlú tó jẹ́ bọ̀ mo mọ̀ pé Nàìjíríà ni níbi tí orí wọn ò ti pé ẹ̀yin márùn-ún fẹ́ ẹnìkan ẹ dẹ̀ lérò yìí pé ọmọbìnrin yìí ó wá ń bímọ níbi tí orí wọn ò ti pé ó wá ń bímọ wọ́n béèrè question lọ́wọ́ ó sọ fún wọn pé òun ò lè sọ pé ẹni tó lọ́mọ ẹjọ́ nítorí Ọlọ́run nǹkan máa ń bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ dáadáa bọ̀ nǹkan gbà mí kì í parí dáadáa o tí wàhálà bá wá dé tí gòbé bá dé ó ń gba àtọ ọkùnrin márùn sára nísìn tó bá wá yá tó bá dọjọ́ iwájú tó bá tẹ̀ ẹ̀ fún àwọn èèyàn wa lòun ló ní live ẹ̀ but another question sí mi ni pé níbo làwọn òbí ọmọbìnrin yìí wà ṣé wọ́n ti kú ni ṣé kò ní ìyá ṣé kò ní bàbá ni wáyé tí ìjọba ṣe máa gbarú nǹkan bẹ́ẹ̀ láàyè ní ọmọ kékeré yẹn ẹ wo gbogbo ọmọ kéékèèké tó ń fẹ́ ìmí ò ju third born mi lọ ìyí táwa fẹ́ gbẹnu sí nìyẹn o ẹ̀yin ẹlẹ́ni marima shop tẹ mọ̀yán bú mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin náà lè wá bí àtàwọn ọkùnrin tí ò nírònú àwọn ọkùnrin tọpọlọ wọn dúdú wọn á wá bí wọn wá sọ tẹnu wọn bọ ìwọ tó bá gbọ́n ẹjọ́ kí ló rí sọ̀rọ̀ yẹn. Who got married to 5 husbands? You want to know if they satisfy me, right? Sincerely, they really do. You get, they really do. Like, they are all good in their own way. I don't like, they take good care of me, you know, in the room and all that. They are all good in their own, you know, way individually. You get, they are all good. So there is no comparison here. They are all good in their own way. Oh boy. That's a very complicating question actually. Okay, I'm the type of guy that normally like setting the mood. I love music, and you know she likes the way how I go into it, the music aspect. I don't just rush, I take things slow, I take things gentle. And yeah, she likes that aspect of it. When the music is on, things get faster, and things get even more enjoyable than just going to it and doing blah blah blah. And yes, yeah, there are we do a lot of things, from the kissing to the smooshing to blah blah blah. I don't get things more on the camera, yeah, that kind of thing. But yeah, she likes the music aspect a lot. The music is just beautiful. No, there is no comparison here. They are all good. Some are good in romance, some are good in foreplay, some are good in, they're all good in different ways, like individually, like I said before, they're all good. So I wouldn't want any of them to feel, less of themselves. You get? I don't want to mention something to them as long as I know that they are still trying their own best in, doing what I like. Everybody must not be the same. They all have different, they have differences, yeah? So they're good, yeah, individually, yeah. They're good. Let them know. Let them know. Wait, comparisons can literally kill one, self-esteem. Right? Like when you're trying to tell someone that you must be like this person, you make the person to feel less, or him or her, herself. So that's the reason I don't want to bring in comparison into my family, issues. So I just want to take them the way they are. Yeah, as long as they are good, they're not giving me headache and all that. So I'm good with it. How I satisfy Susan, our wife, personally my wife too. Don't even go there, don't go there. Okay, what I was saying anyways. I'm a good boy, but let me just be a little bit nasty. Okay, and then I satisfy her. Like I'm good when it comes to that. When it comes to bed, I'm good. I'm Baba bed, you understand? I look small in size, but trust me, the boy now, you can't, like, I go deep into the matter. And it gets there. Even she is surprised, like, like,
So some of the times, like, even when we come together, you understand, she really enjoys my own, like, now back to back, back to back, back to back. So I satisfy her. Let's just go like that. Yeah, all my husbands are very special, like very, very special. Like I don't know, God really gave, like He took time to create these men for me and me alone. They are so special. Like, my husbands are everything. In my next life, I would like to marry them again. Seriously, they are so good. I am Susan Tabo, the woman who got married to 5 husbands, but now I have 6 husbands. So I've been going through social media, then I saw my post, different bloggers have been posting it, including Tunde Egnert. And then I've been going through the comment section as well. To be sincere, the comment was not really good, but I don't care. I don't mind anyways, because I really know that something like that will literally happen, bro. It's none of my business. I'm happy and my husbands are happy. So that's it. I'm not living my life to impress anybody, just living my life for myself. So that's it. Yeah. Susan Tabo, the woman. ṣé iná tí wàá gbọ́ ọ̀rọ̀ yẹn ṣé ti gbọ́rọ̀ lẹ́nu ọmọbìnrin yẹn ṣé nǹkan tí ọmọbìnrin yẹn ṣe yẹn ṣó máa lẹ́yìn àbí kò ní lẹ́yìn ọ̀rọ̀ ààrẹ ojú bẹ́ẹ̀ yẹn lọ eré o ààrẹ almaroof náà ni brọ́dà yín Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà ẹjọ́ agogo ẹlẹ́pọ̀n yẹn tó mi báyìí yẹn tó mi gologolo agogo ẹlẹ́pọ̀n yẹn jọ ẹ bá mi kàn pín ní ẹ wo YouTube brọ́dà yín kò dìde àwọn èèyàn dẹ̀ ń gbọ́ mi ẹ bá mi ṣe ẹ bò ẹ jẹ́ kí YouTube mi náà ní followers ni mo kàn ní ìdí the more tẹ́ bá ṣe follow mi the more èmi náà máa ní èrò ẹ wo ọdún tí mo ti ń ṣe ẹ tẹ̀lé wa tí n bá bọ́ bẹ̀ tí n bá bẹ̀rẹ̀ ìpín sìn ẹ̀yin 1 million máa view ẹ o eré.